ọmọlẹ́wà olúwa máa yọ̀ mí wá o òkú ọdún wàá ṣe púpọ̀ ọdún. ọmọlẹ́wà olúwa máa yọ̀ mí wá o òkú ọdún wàá ṣe púpọ̀ ọdún. àpáta dé àpáta pàrọ̀ ewì dé òní lónìí jẹ́ ní abẹ́lọ́wẹ̀ ó járe. ọmọlẹ́wà o olúwa máyọ̀ mi wá òrékelẹ́wà awẹ́lẹ́wà ọmọ rẹ tó rẹwà tó níwà ire. apọ́nbẹ́pọ̀ rẹ okú ọdún okú yèdún o. òní lọ́dún rẹ ọdọọdún ní lásán ológúnlógún ó mọ̀ sàmọ́dúnmọ́dún láṣẹ lọ́wọ́ ọlọ́run ọba mi Èdùmàrè. ìbàdàn níṣẹ́lẹ̀ bàbá rẹ̀ MT Blessing náà súnmọ́ mi sí bí ó wá báńkì ọmọlẹ́wà délédélé. ó ṣe o àpáta ewì bó ti ń pè mí mọ̀ ń jẹ́ etí mi ò di. wọ́n bá jẹ́ tí ìbàdàn lé olúyọ̀lé gbogbo ẹ̀ ló yé mi orí ló fi rán mi kì í ṣàwàdà. ìbàdàn lé olúyọ̀lé ọmọ àjòrò sùn ọmọ agbọ́sásá ogun tí ò ní sá ọmọ agbọ́yàyà ogun mọ́mọ́yà. òkè gúlútù igbó tí bàbá yín ti bọ̀ sábàrí igbó túrú ni bàbá wọn ti bọ̀ lógun ọ̀sábàrí ọ̀kọ̀jà ológun ò ní kéré. mo ní bọ́bọ́dọ̀jọ́ ọjà ẹjẹ́ aránṣẹ́ pọ̀ sábàrí bọ́bọ́dọ̀jọ́ èrè ẹjẹ́ aránṣẹ́ pọ̀ lógun. ilé àwọn bàbá tó bí hàn lọ́mọ ìbàdàn méṣì ọ̀gọ̀ ìlú ògúnmọ́lò olódògbò kẹrin lójú ogun ọwọ́ ṣòkòtò kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà. àgbàlá ògúnmọ́lá mo ló tóbi ó tó kòkò sáré ẹlẹ́yẹlé lomi títẹrú tọmọ láìfò mú àṣejì rẹ lomi bùmùbùwẹ̀ ńlẹ̀ ìbàdàn. àìwáyé mo láìwáyé ká mọ́mọ́ lárùn kan lára ìjà àgbòrò lárùn ìbàdàn. wò ọlọ́jọ́ òbí nǹkan ò ní í ṣe ọ́ ìwọ máa bọ̀ àyà ń tiẹ̀ àìsí mẹ́la ìbánidásí aláàfin ewì túmọ̀ mi ń bí. ọmọlẹ́wà ó sọdún èyí náà ó mọ̀ sèmi lágbára ọlọ́run ọba. ikú òwá nífilé rẹ sòde àrùn onífilé rẹ sọ̀dẹ̀dẹ̀. lílọ bíbọ̀ rẹ ò ní bárayénú onírèlẹ̀ láíláí ó mọ̀ gani ó mọ̀ ọbẹ̀ ìran ọbẹ̀ níbẹ̀ zu àtẹ̀pẹ́lẹsẹ̀ tẹ̀nà. àṣeyí sàmọ́dún nínú owó nínú ọlá nínú àìtètèkù tí ṣe báàlì ọ̀rọ̀ láyé ń bí gangan ni àṣeṣetúnṣe ló mọ̀ ṣe bí kú bá ń bọ̀ kó rí ọ kété bárùn bá ń bọ̀ kó yẹ̀bá òjòjò oníṣòwò kó mọ̀ lè nọ́jà kó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  lára tẹ̀rí á mọ̀ lé pípẹ́ ní ìtàràn jẹ́jẹ́ lọ́kọ́ ń gbó ó mọ̀ sàmọ́dúnmọ́dún ni láṣẹ Elédùmarè ọba. ọmọlẹ́wà olúwa máa yọ̀ mí wá o òkú ọdún wàá ṣe púpọ̀ ọdún. Hi guys, welcome to our YouTube channel 2A Media House, and please don't forget to subscribe, like, comment and share our videos, and don't forget to follow us on all other social media handles at APATA ewi ROC. Love you all. Kindly click like and subscribe to our YouTube channel and press the notification button for more. Thank you.